ọ̀pọ̀gun ọdún tí mufti àkọ́kọ́ nílùú Ìlọrin, mufti tí wọn ò wá, mufti tí wọn ò wá, mufti tí wọn ò ràn kan ẹ̀, mufti tí wọn ò béèrè ẹ̀, àwọn kan ṣiṣẹ́ dálẹ̀ ni. Bàbá kan ṣiṣẹ́ dálẹ̀, wọ́n ṣiṣẹ́ wọn lọ ní. Bàbá sọ nípa bàbá wa Alhaji àgbà, àwọn Alhaji àgbà rahimahullah ta'ala Maulana Sheikh Muhammad Kamaluddin Habibullah Al-Adabi. Kì í ṣe wípé tá bá ń ṣerú báyìí ló fi hàn pé à ń rántí Alhaji àgbà, tá bá ń ṣe báyìí ló fi hàn pé à ń rántí Alhaji àgbà. Kò sí nínú ìṣe àwọn àṣà Islam ní àdàbíyà ní ká fi wá sọ pé tọ̀ ọ̀yá ọ̀ǹdìkíní kan ní ìjókòó bàbá ò ìrántí bàbá ò táwọn aṣọ de ayẹyẹ. Láti ìgbà tí bàbá ti lọ làwọn àlífà àkọ́kọ́ ni wọ́n ti sọ pé kò ní sí irú bẹ́ẹ̀, ẹni tí ọba sálẹ̀ dúrà fàlàjì àgbà ọmọ ṣe ń lé ara rẹ̀. Àmọ́ ká máa rántí wọn pẹ̀lú àwọn iṣẹ́ wo ni wọ́n ṣe, ká sì máa rántí wọn ọ̀nà wo la fi lè fi wọ́n kọ́ ayé lẹ́kọ̀ọ́. Méjì òun ni ó dàbí pé ó wà nínú ọkàn mi gbé tó bá tí mo bá rí ìbéèrè yín gbọ́yé. Káwo iṣẹ́ wọn, àwọn iṣẹ́ wo ni wọ́n ṣe. Àwọn èèyàn ti wá bẹ̀rẹ̀ sí sọ iṣẹ́ wọn tí wọ́n ṣe, gbogbo àwọn àlùfáà wa ńláńlá wọ́n ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ kí ni iṣẹ́ tí bàbá ṣe láyé. Iṣẹ́ tí bàbá wáyé wá ṣe iṣẹ́ kakọ ọmọlẹ́kọ̀ọ́ ni. Iṣẹ́ tí wọ́n wáyé wá ṣe náà níṣẹ́ dáwà. Tọ́ lẹ́yìn tọ́lọ́run fún wọn ní kakọ ọmọlẹ́kọ̀ọ́ tó sì fún wọn ní ká ṣe dáwà. Kódà náà ló fà á tó fi ń jásí pé àwa rí nínú àkọọ́lẹ̀ àti nínú ìtàn wípé ìkọ́mọlẹ́kọ̀ọ́ wọn ìdálé kéwúlẹ̀ wọn ó ti pọ́gọ́rùn ọdún. Ilé kéwà Zumratul Adabiyatul Kamaliyya ó pé ọgọ́rùn ọdún. Nígbà tá a tún tẹ̀síwájú tá a tún máa gbọ́ lọ́dọ̀ àwọn àlùfáà wa, wọ́n wá ní ìgbà tẹ́ rí kànú bàbá tí ń kọ́ èèyàn ń kéwú ṣáájú 1926 tẹ́ ń sọ yìí, bàbá tí ń kọ́ èèyàn ń kéwú ṣáájú ìgbà náà. Ẹ̀tún rí àǹfààní tá a tún rí lára wọn. Tí ìkọ́mọlẹ́kọ̀ọ́ wọn tó bá ti wá lọ pé ọgọ́rùn ọdún, tọ̀ àwa gbọ́ lẹ́nu bàbá àgbà oníwàásí àgbáyé wípé bàbá ṣe wáàsí lẹ́kọ̀ọ́, wọ́n sì lo 80-something years náà fi ṣe dáwà. Wọ́n lo sáà kan lẹ́kọ̀ọ́, wọ́n wá lo sáà kan ńlọrin, wọ́n lo sáà kan lẹ́kọ̀ọ́, wọ́n lo sáà kan nílọrin. Wọ́n wá fi ṣe dáwà bẹ́ẹ̀ títí wà búdí rabbaka àtàyà ti yá kàlìyàkín títí àsìkò Ọlọ́run fi tó wípé máa bọ̀ wá. Gbogbo àwọn wá sí ìkànnì bàbá ẹ̀rí wọ́n bá jòkó lórí àga tó ní fóòmù, wọ́n tún wá gbé fóòmù míì síbẹ̀ tí wọ́n fi rọ̀ wọ́n ní ẹ̀rí làákàyè kò sí fi nǹkan kan rọ̀, èyí ń pé wá látọ̀dọ̀ Ọlọ́run ni. Làákàyè ò sí fi nǹkan kan rọ̀, ṣùgbọ́n àlàáfíà tí wọ́n fi ẹ́ńjìnì ń ṣiṣẹ́, àmọ́ bọ́dì tí ó gbé dúró ó wá di kẹ́jẹ́ ní ti lílò fún ti ṣe Ọlọ́run. Àwọn bàbá Alhaji àgbà rahimahullahu ta'ala níkànnì gbogbo wa padà rí pé ọpẹ́ kan bẹ tí bàbá máa dá. Àwọn màlìjánà ni wọ́n dá ọpẹ́ náà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Aya ń bẹnu suratul A'raf. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'in. Rabbi zidni ilma. Ẹ̀rí Al-Qur'an ti gbé ní Al-Qur'an gbé pé ọgbọ́ àwọn ọmọ àlìjánà pátápátá, gbogbo ọmọ àlìjánà. Wa naza'na ma fi sudurihim min ghilli. Áhà kúrò nígbàyà wọn, ìwọ òjò mi, èmi òjò ọ́. Áhà kúrò nínú gbàyà wọn, o sì lè ní jù mí lọ, tèmi ò ní tó ọ. Áhà kúrò nínú gbàyà wọn, ìkórìíra ara ẹni, ìmá bínú ara ẹni, áhà kúrò nínú gbàyà wọn. Wa naza'na ma fi sudurihim min ghilli. Gílù ní tí ó máa bẹ lọ́kàn ẹni sí rẹ ẹni tí fi já kó ṣe ní jù mí lọ. Wọ́n ṣe dáa ju tèmi lọ, àlìjánà rẹ̀ ṣe rẹwà ju tèmi lọ, aṣọ tọ́lọ́run fún ọ ṣe dáa ju tèmi lọ. Ayé láti nírú ẹ̀ síra wa tí ó fẹ́ bá sí àlìkìyámọ̀ jẹ́ máa yàn lọ́wọ́. Ọlọ́run ni àhá kò ní ọkàn gbogbo ọmọ àlìjánà. Wa naza'na ma fi sudurihim min ghilli. Bí bàbá bọ́fẹ́ bí wọ́n ti ẹ bẹ̀rẹ̀ àyà yìí láti bẹ̀rẹ̀, ibi tí mo fẹ́ lò tí bàbá máa ké fún wa bẹ́ẹ̀ o. Àwa rí lára wọn pé gbogbo ohun tí máa jẹ́ ìkórìíra ọmọlàkejì, ìmọ̀ ṣe ìdìtẹ̀, ìmọ̀ ṣe kèéta, ìmọ̀ ṣe jàǹbá kò sí lára wọn látàárọ̀ ọjọ́. Ńgbọ̀ wá dalẹ̀ Ọlọ́run wá fi hàn pé òun há kò yán. Wa naza'na ma fi sudurihim min ghilli.
ọlọ́run ha gbogbo tí jẹ́ ìkórira kéétọ́ ọmọlàkejì àìfẹ́ ọ̀dà fẹ́nìkan ẹnìkan ọmọ tó mi ẹnìkan ṣe lè níbí mi ẹnìkan ọlọ́run ha kó lọ́kàn gbọ́ ọmọ àlìjẹ́nà yányá ọlọ́run ó bùn bàbá bẹ́ẹ̀ ọlọ́run wá ní tàjírí wọ́n wá dénú ilé kan wọ́n dénú ọgbà kẹ́kan náà kẹ́nu orí ọlọ́run ilé tí ò sírú ẹ̀ láyé ní àyín akérèmọdò wọn máa sàn lábẹ́ rẹ̀ akérèmọdò wọn máa sàn lábẹ́ rẹ̀. wa qalu alhamdulillahi alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah. ọmọ àdìjẹ́ náà máa wá sọ pé alhamdulillahi alladhi hadana li hadha ta ló lè fi wá mọ̀nà bí èsè wọ̀ ọlọ́run wọ́n ló fi wá mọ̀nà síbi oríire tá a ṣe yìí. aládùúgbà bàbá alájẹ́ àgbànú ìtọ́sọ́nà ọlọ́run bàbá ọmọ tọrọ fúnra wọn ní gbogbo ìgbà tí gbogbo ẹni ọba súnmọ́ wọn bọ́ dọ́dọ̀ wọn bọ́ yẹn sípò bàbá ó ṣàdúrà fún ọlọ́run ṣàtọ́ sọ́nà ọlọ́run kó já mọ̀nà rẹ ọlọ́run kó wà pẹ̀lú rẹ ẹ̀rí kó tọ́lúwa rẹ̀ sọ́nà asọ́mọ àdìjẹ́ náà ó dúpẹ́ tọ́sọ́nà ọlọ́run. qalu alhamdulillahi alladhi hadana li hadha. àdúrà tí bàbá ṣe níkànnì nígbà tágbà dé yányán nù ni tí wọ́n fi dúpẹ́ fọlọ́run bọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ wá sí wa ma kunna linahtadiya lawla an hadana Allah. wa ma kunna linahtadiya bá ti mọ̀nà o lawla an hadana Allah tí kì í bá ṣe pọ́lọ́run fún rẹ̀ òun ló fi wá mọ̀nà. ọ̀dà káwa mú àwa fẹ́ mú orí ibi tí mo fẹ́ tàràkázà ọ̀rọ̀ mi lé lórí nù. inú ìṣẹ̀mí àwọn bàbá nígbà tí wọ́n wà láyé wọ́n lo ìṣẹ̀mí ìdáyà ọlọ́run nítorí pé ìdáyà ọlọ́run kéèyàn kọ́ ọmọ ní kéwú láti ntọ́dọgọ́rùn ọdún lónìí tá a bá ṣírò rẹ̀ nígbà tí wọ́n kúrò láyé tá a bá wá fi sí i nísìnyí já sí pé 80 years là wá sí òun a jẹ́ pé 80 years la sọ pé ilé kéwú wọn dà nígbà tí wọ́n fi. ìlàjì wárí ìlàyé àrèṣì nàbàtì. ọ̀pọ̀gun ọdún tí mufti àkọ́kọ́ nílùú Ìlọrin mufti tí wọn ò wá mufti tí wọn ò wá mufti tí wọn ò ràn kan ẹ̀ mufti tí wọn ò béèrè ẹ̀ àwọn kan ṣiṣẹ́ dálẹ̀ ni bàbá kan ṣiṣẹ́ dálẹ̀ wọ́n ṣiṣẹ́ wọn lọ ní. ọ̀dìmọ̀rúra ìṣirú náà bádàrí láti. ibi tí ń lọ kọ́ wọn o àmọ́ ń lọ bẹ̀ náà díẹ̀ nu. ẹsẹ̀ tó wá tẹ̀lé òní mo fẹ́ lọ. wàlá yẹsẹ̀ ìbàdàbù yàtọ̀ sùnmọ́nà àjò wàyà jàlè sírùhùl mahamudu fìlì wákìtì. Ọ wá pé ogún ọdún akramakumullah. gbogbo ntọ́lọ́run máa ṣe fún yàn láyé ẹ̀yin ní pàtàkì gbogbo ntọ́lọ́run máa ṣe fún yàn mọ̀ kápá ẹ̀ ọ̀ kápá ẹ̀yìn. La ilaha illallah. Ojú nípa wa gan ọ̀ká yìí o bèèlè téèyàn sọ pé wọ́n kápá ẹ̀yìn. Gbogbo ntọ́lọ́run máa ṣe fún yàn láyé ipa ọwọ́ ọ̀ká ojú láàrin ṣetán yìí bèèlè téèyàn wá sí lẹ́yìn àfa wa ní gbà lẹ́yìn gbogbo. وينجلي سره المحمود في الوقت. ẹ dákun jàmáà tí mo bá ń sọ nǹkan kan mo fẹ́ kí ètò yìí ìsìláàwù ló kọ rẹ̀. akramakumullah. tá a bá sì ti ń sọ nǹkan kan a máa fẹ́ ṣe ìsìláàwù náà a máa fi ibi tó bá dàbí ẹni pé wọ́n wá wí lọ báyìí kẹ́ni tí ó kẹ́kọ̀ọ́ ń bí ó lè bá kẹ́kọ̀ọ́ ń bẹ̀. lọ́wọ́lọ́wọ́ báyìí khalifa ẹlẹ́ẹ̀kẹta ni. akramakumullah. nínú ogún ọdún bàbá wa khalifa alákọ̀ọ́kọ́ wọ́n lo ọdún 9 nínú ogún ọdún yìí bàbá wa khalifa ẹlẹ́ẹ̀kejì wọ́n lo ọdún 6 nínú ogún ọdún tá bàbá ti ṣe ráì bàbá àlífà ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n wá ń lò lọ́wọ́ báyìí kọ́lọ́mọ́ sàjẹ́kẹ́mi wọn ogun lọ́sàjẹ́mi wọn ogun.